ìjàmbá ọkọ̀ fẹ̀mí èèyàn mẹ́jọ ṣòfò nípínlẹ̀ ọ̀yọ́. Ó kéré tán èèyàn mẹ́jọ ló ti pàdé ikú lẹ́sẹ̀ ògbèjì báyìí táwọn mẹ́rin sì wà nílé ìwòsàn lọ́wọ́lọ́wọ́ fún ìtọ́jú látàrí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tó ṣẹlẹ̀ níwájú iléèwé fásitì Emmanuel Alayande tó wà ní òpópónà márosẹ̀ ọ̀yọ́ sí ògbómọ̀ṣọ́ nípínlẹ̀ ọ̀yọ́. Nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀, kọ̀mándà àwọn àjọ ẹ̀ṣọ́ ojú pópó nípínlẹ̀ náà Mary Alọ ló fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ pẹ̀lú iye èèyàn tó farapa. Ó sọ síwájú pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ karùndínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún yìí. Èèyàn mọ́kàndínlógún ló sì ṣe kòǹgẹ́rẹ́. Ó ní lójú ẹsẹ̀ ni èèyàn mẹ́jọ kú táwọn mẹ́rin sì wà ní ilé ìwòsàn kan nípínlẹ̀ ọ̀yọ́ báyìí fún ìtọ́jú. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn ti gbé òkú àwọn mẹ́jọ ọ̀hún lọ sí ilé ìgbókùúsí títí àwọn mọ̀lẹ́bí wọn yóò fi wá gbé wọn.